ọkùnrin tó fipá bọ́mọ ọdún méjì láṣepọ̀ ní ọtí tí mo mu yó ló fà á. báwọn kan ṣe ń rọ̀jò èébú àti èpè ràbàǹdẹ̀ràbàǹdẹ̀ lé afurasí ọ̀daràn tẹ́ ń wo fọ́tò ẹ̀ yìí tí wọ́n porúkọ ẹ̀ ní Bùgúwákúájí lórí, bẹ́ẹ̀ làwọn míín sọ pé ọ̀rọ̀ kátikàti ló ń sọ lẹ́nu, àwọn ò gbọ́dọ̀ gbọ́ ọ mọ́ látàrí ẹ̀sùn tí wọ́n fi kan bàbá ẹni 30 ọdún náà pé ó ki ọmọ píníṣín ọmọ ọdún méjì péré mọ́lẹ̀, ó sì yọ nǹkan ọmọkùnrin abẹ́ ẹ̀ tí ọmọ ọlọ́mọ yìí ó fipá bá a sùn pẹ̀lú ìnira. àmọ́ nígbà tọ́wọ́ ọlọ́pàá tẹ̀ ẹ́ tó ń ṣàlàyé bọ́rọ̀ náà ṣe jẹ́, níṣe ló sọ pé lóòótọ́ lòun hùwà burúkú yìí, ṣùgbọ́n kì í kúkú ṣe ẹ̀bi òun náà. ọtí burúkú kan tóun mu lọ́jọ́ náà ló fà á. ó lọ́tí yìí ló gbòdì lára òun tóun fi dán pálapàla wò. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, SP Sulaiman Yahaya Nguroje, lásìkò tó ń fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 18 oṣù kọkànlá yìí, ó ní olóbó kan ló ta àwọn lórí ìwà ọ̀daràn tí Bùgúwá hù làwọn fi dọdẹ rẹ̀ táwọn sì mú lọ́jọ́ 12 oṣù kọkànlá ọdún yìí. àtìgbà náà ló sì ti wà láhàámọ́ àwọn níbi táwọn ti ń bá ìwádìí ìjìnlẹ̀ lọ lábẹ́nú nípa rẹ̀. wọ́n ní abúlé kan tí wọ́n ń pè ní Aljanaru níjọba ìbílẹ̀ Song nípínlẹ̀ Adamawa láfurasí ọ̀daràn yìí ń gbé, ibẹ̀ náà ló sì ti hùwà arúfin yìí. nígbà táwọn ọlọ́pàá fi páńpẹ́ òfin gbé e dé akóló wọn tí wọ́n sì bí léèrè ọ̀rọ̀, wọn láfurasí náà ṣàlàyé pé lóòótọ́ ni ẹ foríjì mí, ọtí líle kan tí wọ́n ń pè ní voltage ni mo mu yó lọ́jọ́ yẹn, ibi tọ́tí náà pa mí sí ni mo sì rọra dùbúlẹ̀ sí jẹ́. mi ò mọ̀gbà tí ọmọdébìnrin yìí dé ọ̀dọ̀ mi tó bẹ̀rẹ̀ sí bá mi ṣeré, ó fọwọ́ pa mí lára, níṣe lára mi dìde wọ̀n, mi ò sì lè kọ̀ǹtíròòlù ara mi mọ́. mo bá a láṣepọ̀ lóòótọ́ torí òòfà ìbálòpọ̀ ti mú mi gidi ni. alukoro ọlọ́pàá náà tún ṣàlàyé pé ẹ̀gbọ́n ọmọdébìnrin tí Bùgúwá ṣe yánkanyànkan yìí ló ká a mọ́bi tó ti ń hùwà ìdá ọ̀hún nìyẹn bá bugbe ta. kí àwọn ará àdúgbò sì tó wọlé láti wo ohun tó ń ṣẹlẹ̀, Jagunlabi ti wọ ṣòkòtò rẹ̀ ó sá lọ, àmọ́ wọ́n lé e mú, wọ́n sì fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́. ní báyìí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Afọlábí Babalọ́lá ti pàṣẹ pé káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tètè parí ìwádìí wọn kí wọ́n lè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti wọ́ bàbá yìí lọ iwájú adájọ́. wọ́n ní tó bá dé ọ̀hún ni yóò tó mọ ìtumọ̀ ohun tó ṣe yìí dáadáa lábẹ́ òfin. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.